Bí ayé olówó ọlọ́lá alárísìkí táwọn òṣèré tíátà ń lò lásìkò yìí ti ṣe ń wu ọ̀pọ̀lọpọ̀ èèyàn látara mọ́tò dẹ̀ǹdẹ̀ ilé ńláńlá tí wọ́n ń kọ́. Síbẹ̀ ọ̀kan gbòógì nínú àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré tíátà Yẹmí Ṣọ́ládé ti jáde sọ̀rọ̀. Níṣe ló la bàtólà mọ́lẹ̀ gidigidi. Láìpẹ́ yìí náà ló bá àwọn oníròyìn kan sọ̀rọ̀. Ohun tí wọ́n sì sọ ni pé yóò ṣòro púpọ̀ fún òṣèré tíátà pàápàá nínú àwọn obìnrin tó máa ń bọ́ sí gbangba láti sọ pé mọ́tò olówó iyebíye ìyẹn G-Wagon tí òun ń gbé kiri tọ́rọ́ kọ́bọ̀ tí òun rí nídìí iṣẹ́ fíìmù lòun fi rà á. Yẹmí Ṣọ́ládé ti sọ pé irọ́ gbuu ni o. Nítorí owó táwọn ń gbà nídìí à ń bá ní ya sinimá tàbí à ń yà fúnra ẹni kò lè ra irúfẹ́ ọkọ̀ bẹ́ẹ̀. Ọkùnrin àgbà òṣèré tóun náà ti wà nínú agbami à ń ṣeré orí ìtàgé fíìmù àgbéléwò sinimá ńláńlá láti bí 30 ọdún ó lé dáadáa yìí sọ pé yóò ṣòro fún òun láti tu irú owó bẹ́ẹ̀ jọ kí òun sì lọ́ọ́ fi ra Mercedes-Benz G-Wagon nítorí mọ́tò olówó ńlá ni àti pé owó tí àwọn ń gbà nídìí iṣẹ́ ọ̀hún kò tíì ká o. Nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti da ojú ọ̀rọ̀ ọ̀hún kọ àwọn obìnrin. Ó ní àwọn obìnrin tó bá ń gbé irú ọkọ̀ bẹ́ẹ̀ kiri táwọn èèyàn ń lérò pé owó ara rẹ̀ ló fi rà á, irú ẹni tó bá ń ronú bẹ́ẹ̀ Ọ̀yọ́ ni wọ́n wà o. Bẹ́ẹ̀ ló fi kún un pé àwọn obìnrin kan wà tí wọ́n ń ṣe dáadáa nídìí iṣẹ́ ọ̀hún tí agbára wọn sì lè ra nǹkan ńláńlá fún ìgbádùn ara wọn. Ju gbogbo ẹ̀ lọ, ohun tí ọkùnrin òṣèré onítíátà tó jẹ́ Asàjẹ́màsẹ́yìn sọ ni pé tí a bá rí òṣèré tó ń lo ọkọ̀ bọ̀gìnì tàbí tó la ilé olówó ńlá mọ́lẹ̀, ó ṣeé ṣe kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ní ọ̀nà míì tó ń gbà pa owó wọlé o. Nítorí kì í ṣe bẹ́ẹ̀ náà làwọn ṣe ń rówó tabua nídìí iṣẹ́ òòjọ́ àwọn yìí. Tẹ́ ò bá gbàgbé, mọ́tò ńláńlá táwọn òṣèré máa ń yá kiri ńgbà kan, ìyẹn lọ́pọ̀ ọdún sẹ́yìn tí wọ́n máa ń lò nínú eré, làwọn fúnra wọn ti ń lò báyìí fi ṣe ẹsẹ̀ rìn. Pàápàá láàárín àwọn obìnrin, ohun tí ọkùnrin òṣèré yìí ń sọ báyìí ni pé púpọ̀ nínú àwọn tí ayé ń fojú wípé wọ́n ti jáwé ọlà nídìí iṣẹ́ sinimá yìí, ó lóhun tí wọ́n fi ń kun ni o. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global. Alore TV, ẹ máa wò ó. Ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ. Ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nílé òkúni. Ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó.